fẹ́ fáìn ẹ̀rọ màmá yẹn tẹ́lẹ̀ bọ̀ tí mo rí pé wọ́n ti ń jó àwọn sẹ́ẹ̀tì yára ìbò lẹ́rí yẹn o ẹni pé sweet 16 gbogbo wọn ẹ jẹ́ ká rọ́kùnrin tí ó bá ti lọ tí ò níyàwó ẹ̀rú ń bà ẹ̀ tí níyàwó ẹ máa wọ sweet 16 tí wọ́n ń tó ẹ máa wọlé méjì lè bẹ́ olè ní ẹ pàtàkì fún ọlọ́run náà ẹ jẹ́ ká pàtàkì fún màmá tó fẹ́ máa wọ ní iṣẹ́ àti kékeré yìí lára àwọn ọmọ màmá ni wọ́n Reverend Menta Doctor Prophetess Esther àwọn náà jẹ́ orí súnmi bá ire. Praise the Lord! Ọlọ́pọ̀ ènìyàn ní gbogbo wa. Ẹ jẹ́ náwó yẹn sókè. Ọwọ́ yẹn já nà sókè jẹ́ ká a máa pariwo hallelujah lórí ayé àwọn ọba wa. Ọjọ́ ayọ̀ làwọn bá wọn ṣe. Kò ṣe nǹkan rí. Ó yẹ kí a máa rẹ́rìn àti ayọ̀ kó máa wà nínú wa ní. Hallelujah. Hallelujah yóò kọ́ tá a fẹ́ ṣe yìí. Gbogbo àbíkọ̀ ìdílé ọmọ tí wọ́n ṣe hallelujah. Ọmọ kẹ́rẹ́bù sí náà fún. Àwọn òkè ń ṣàwọ̀ hallelujah àti àtẹ́wọ́. Hallelujah yóò kọ́ tó lágbára dáadáa. Ìbáni màmá mi á pé 100. Àlàáfíà ara ni o. Àlàáfíà ara ni wọ́n tún jù mí lọ. Pẹ̀lú àlàáfíà ara owó ìfọ̀kànbalẹ̀ mi. Ta ló wá ìjùmọ̀ kó ṣàmìláyè dáadáa? Ẹgbẹ́ orin yìí. Mósè àròlé. Dáfídì àròlé. Ẹjọ́ àwọn lórúkọ wọn. Orúkọ là ń pọ̀ bá wọn. Tí màmá mi bá gbà mí mú pé mo fẹ́ pe Esther. Àjọ Esther àròlé ni wọ́n. Obìnrin bí ọkùnrin ni wọ́n o. Mósè àròlé. Ẹjẹ́ kọ́kọ́ lò ó. Esther àròlé. Gbogbo ọmọ àròlé. Mósè àròlé. Esther àròlé.
ìbọ̀wọ̀ àti ìbẹ̀rù. Bí ẹ̀sà nínú Bíbélì, bí ọba jẹ́ ẹni tí wọ́n ò dá, ẹni bá pè ní ọkọ ẹ̀ kò ní introduce ẹ̀ sí ẹgbọ́n gbàgbàjà ẹ̀ wá lọ ọmọ kò tí ẹ̀ ní mú lọ sáàfin á ní ẹgbọ́n má jẹ́ kó lọ bà mí lójú jẹ́. Ìwà ọ̀dọ́ ṣọ́ ìwà wò ó mọ ibi tó lọ. Èmi kọ́ ni mo lè wá sí o, ṣùgbọ́n mo fẹ́ kí iyì rẹ ṣí. Gbogbo ẹni tí ò ti débi kan àti wọ́n tó máa débi kan mú ìgbéraga kúrò nínú ìrìnàjò rẹ, fi ayé rẹ fi ìtẹríba lo ayé rẹ. Mósè àròdé, Dáfídì àròdé, Ẹ́sà àròdé, gbogbo ọmọ wọn àròdé wọn. Gbogbo ọmọ mi yẹn ló lè wọ bàbá. Orúkọ mi ni Ìyá Àdúrà Orísunmibáre Esther. Ọmọ wọn ni èmi jẹ́ nínú ẹ̀mí. Ìyá dáadáa ni màmá mi, ìyá Rainbow. Gbogbo ìgbà ni wọ́n máa ń pè mí, wọ́n máa ń gbàdúrà fún mi ní gbogbo ìgbà. Àdúrà mi ni fún wọn ní pé wọ́n á ṣọ̀pọ̀ ọdún láyé. Àrídùnnú tàwọn náà kò ní di àrípòṣe. Ojú ò ní tì wọ́n láyé. Ọlọ́run á bá mi máa dúró tì wọ́n lórúkọ Jésù. Mi ì tó gbàdúrà fún wọn, ṣùgbọ́n mò ń gbàdúrà yìí wípé gbogbo nǹkan tọ́lọ́run ti fi dùn wọ́n nínú kò ní fi kọ̀ọ̀kan pa wọ́n lẹ́kún lórúkọ Jésù. Wọn ò ní gbénulé máa béèrè nǹkan tó ń ṣe níta. Ọlọ́run á máa bá wa wà pẹ̀lú wọn. Pẹ̀lú àlàáfíà ara ni wọ́n á fi ṣe 90, wọ́n á ṣe 100, wọ́n á tún ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àlàáfíà ara lórúkọ Jésù. Kò wá sí bí wọ́n ṣe pẹ́ láyé, ojú wọn ò ní rọ̀ gọrígọrí, ọmọ kọ̀ọ̀kan ò ní kú mọ́ wọn lójú, ẹlẹ́yìn ò dẹ̀ ní síwájú. Jésù Olúwa wa. Àmì ńlá kan Jésù Olúwa wa. Sátánì wí láyé mi, ogun máa lè kọ́ ayé mi. Má ṣe jẹ́ kí Sátánì wáyé, wọ́n ló mọ̀ mi. Gbogbo ẹjọ́ kọ̀ wá, Jésù ṣàánú fún mi. Gbogbo ẹjọ́ kọ̀ wá, Jésù gbọ̀rọ̀ mi. Ẹ̀mí òkùnkùn tó parapọ̀, tó parapọ̀ mọ́ mi fún.
ọlọ́run sẹ́ráfò ọlọ́run St. Moses orímọláyọ̀ ọmọ tó ọlá ṣe ó ti kékeré mojú olúwa ó dàgbà sínú ìmọ́lẹ̀ ọmọ bá fi ọmọ ẹ̀dá ló gbàgbé ọlọ́run rántí ajúbà rẹ ní àkókò yìí nítorí pé àdáṣe ní máa ń wọ́n mọ ìgbà ògbọ́dọ̀ wọ́n mọ lẹ́kọ̀ọ́ ló bá júbà ilẹ̀ alánú fún kóṣì bọ́mọdé bá júbà bàbá rẹ̀ arúgbó dálẹ́ ọlọ́run gba ìjúbà wa adá ògo padà fún ẹni tó lògo fún irú ọjọ́ òní pàápàá lórí ayé màmá wa láti tún mú wọn la oṣù méjìlá ní ìjà nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wọn dàgbà títí di ọjọ́ òní ò jẹ́ kí wọ́n lójú ẹkún wọn ò lẹ́ẹ̀kẹ́ òṣè nítorí náà ni wọ́n ṣe dá ògo padà fún ẹni tó lògo lónìí ọlọ́run gba ọpẹ́ wa à ń lọ nípa àṣẹ rẹ láti lọ jẹ oúnjẹ ẹ̀mí ó ní àtìtì kan ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run sì ni ọ̀rọ̀ náà nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ a kò tún dá ohun kan mọ́ bó bá rí bẹ́ẹ̀ ìwọ ọ̀rọ̀ tí kálára rẹ wá sọ ara rẹ jáde òpèlè mi ẹ̀yin lọ́rọ̀ pọ́n ẹ̀yin ní máa ń sọ òpè dọ́rọ̀ pọ́n mo tẹríba lábẹ́ ìtìsẹ̀ rẹ mi ò fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn mo fẹ́ sọ láti inú oore ọ̀fẹ́ mi ní mo wá lórúkọ Jésù Kristi gba ẹnu mi sọ̀rọ̀ nígbà tí ó di àwọn ọdún tí màmá wa ó máa rántí ọjọ́ òní wọn ò ní rántí ẹ̀sọ́gún nígbà tí ilẹ̀ yóò wá mọ́ nínú ìlérí rẹ fún Ábúráhámù ìpè nínú ayọ̀ òun àlàáfíà ògbólógbò ọjọ́ ló ṣèlérí fún Ábúráhámù wípé yóò padà tọ̀ àwọn bàbá rẹ̀ lọ nígbà tí àwa náà yóò pẹ́ tí a ó kún lórílẹ̀ Ọlọ́run alààyè táwa sílẹ̀ pọ̀ níwájú wa tí a ó wáyé bàrà bẹni tí ò débẹ̀ tí a ó kí àwọn ìyàgò lọ́nà ìtawúrà omi páàlì níbi tí owó ọ̀rọ̀ ọlá níbi tí ọmọ òbí yìí níbi tí wọ́n kì í forúkọ wọn pè ní bíbélì wípé gbogbo wa kò lè ṣaláì má farahàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù kó lè gba nǹkan wọn ní tó ti ṣe gẹ́gẹ́ bí èyí tó ti ṣe nínú ara nígbà tí ilé ẹjọ́ náà yóò mọ tí àwọn àyànfẹ́ yóò máa dúpẹ́ a ò ní sọkún a ó bá Jésù jọba jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìṣàrò ọkàn gbogbo ọkàn tó ń bẹ nínú àgọ́ àjọ yóò ṣe ìtẹ́wọ́gbà lójú rẹ Olúwa agbára mi àti olùdáǹdè mi àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah. lọ sọ fún Fáráò jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ láti lọ ṣe kí ni láti lọ sìn mí. hallelujah. ẹ ká jókòó. Let's be seated. Mo kí àwọn àgbààgbà tó ń bẹ lórí pẹpẹ. I know the elders. Torí pé èmi ni mo kéré jù nínú àgọ́ àjọ yìí. Because I'm the smallest. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. In the name of Jesus Christ Èmi of bàjẹ́ Nazareth. nígbà tìyín. Do not be sent by your time. Torí pé àánú lè mi rí gbà. We will bring to you God's servants, Wọ́n bá celebrating sọ today. nípa ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ti ń gbọ́ ká tó dáyé. We're talking about God's word. Bí mo We've bá been wá hearing ní it oore ọ̀fẹ́ before. gbà, ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. It's a great privilege. Màmá, ibi tí ẹ ń bá wo Ọlọ́run lórúkọ Jésù Sàtánì ò ní bá bẹ̀ jẹ́. Àwọn ikọ̀ Ọlọ́run ti sọ wípé ẹ pẹ̀lú àwọn tó rí àánú gbà lórúkọ Jésù àánú yẹn ò ní fi ayé yìí sílẹ̀. Ẹ ti ṣe ọdún yìí, ẹ ó ṣe àmọ́dún. Àwọn akọrin. I think the choristers. Bí ẹ bá kọ láyé. The sing on earth. Kékeré ni. It is little. Nígbà tí a ó dé ìjọba Ọlọ́run. Compared to what we get to the kingdom Lórúkọ of God. Jésù, a ò ní wá yín tì í. Jesus will not be found wanting. Torí pé kò síṣẹ́ tá ó ṣe lọ́run. Because there is no other thing we'll do in A heaven ó máa yin Ọlọ́run other ni. than to sing His praise. Mo kí gbogbo ẹ̀yin màmá. I greet all the mothers in the Mo house. gbàdúrà ẹ ò ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. I pray that you will not die Mo untimely kí death. gbogbo àwọn tí a ní oore ọ̀fẹ́ lónìí. I greet everybody that has Tí the àwọn grace. àbábẹ́ oore ọ̀fẹ́ yìí. We are under the grace Lórúkọ today. Jésù gbogbo wa la máa dàgbà. In the name of Jesus will grow old. Kò sí àtúnwí asán kankan. Àwa tó yẹ kó máa wò. Àwa la wá ń wo àwọn ènìyàn. We that they are supposed to look up to, we are looking up another person. Ẹ kíyèsí dáadáa. Be conscious. Bí ìpìlẹ̀ bá ti bàjẹ́, kí lolódo fẹ́ ṣe
Psalm 16 If verse the 6. foundation be destroyed, what Ti can ta you do? bọ́ sọ́dọ̀ mi níbi dáradára. Nítòótọ́, èmi ní ogun rere, ogun wa dà gẹ́gẹ́ bí ọmọ ìjọ kẹ́rù wà sọ. Ogun wa ti ń sọnù. Àṣà aláṣà là ń kó. Àti bẹ̀rẹ̀ sí í sọ àwọn ìṣẹ̀dá ìlú. We're throwing away our foundation. It will not be spoiled in our hands. Psalm 103 verse 1 verse 2 wọ́n ti kúrò ní 100 verse 4. Tí ìbùkún fún olúwa ìwọ kọ mi, àti ọmọ tó wà nínú mi, tí ìbùkún fún olúwa rẹ̀ mímọ́, tí ìbùkún fún olúwa ìwọ kọ mi, má sì ṣe gbàgbé gbogbo rẹ̀. 104 verse 1 verse 2 tí ìbùkún fún olúwa ìwọ kọ mi, olúwa ọlọ́run mi ìwọ tóbi lọ́jọ́, ọlá àti ọlọ́run ni ìwọ wọ̀ láṣọ, ẹni tó fi ìmọ́lẹ̀ bọ́ra bí aṣọ, lónìí ìwé ayé ti celebrate. Àwọn ìjọ ni nítorí pé gbogbo ẹni tó bá rí màmá wa. Everyone that sees our mother and hears our age will just be amazed that it's a lie. What's your concern? Not be faulty in Jesus' name. God's mercy is upon her. That's why she's so thankful today. So many that was born in that time, where are they? Those they started together, where are they today? Those that they are age mates, where are they today? If you have the grace of being close to them, now that people are celebrating with her, do you know her beginning? Mama, in the name of Jesus, you shall not cry. We need to learn how to be thankful. Whatever situation you find yourself, let's be thankful to God. Because He's the one that made the way. He's the one that made it. He made one like cold. He made one like hot. Nobody. Now that God to question His authority. Because He's almighty. He is Yoruba. Everything. He does whatever He so pleases. I tell someone today, with deep thoughts, when you get home, that thing that made you cry, it will disappear in Jesus' name. For the rest of the month, for this year to end. Let us just try and learn how to appreciate God for everything. In everything. In every situation or condition you find yourself. Just learn how to appreciate it. If you are in the position to if you are in the position you are not supposed to be, and you know that this is not where I am supposed to be, appreciate it. It's the only person that can take you from that stage to another level. Praise Him, praise Him, all over the world, praise Him. Mama, it's your Mama, this celebration is here. We'll do many more years. This will not be the last celebration. February 9, 2018, we are in contact. February 9, 2018, we are on our way to Ilefe. And the brother Mami, gbogbo ibi tí mo bá wà, alátúnṣe mo fẹ́ jẹ́ níbẹ̀. Everywhere I get to, I want to be somebody that fixes things the right way. Mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ alátúnṣe. I don't want to know how difficult it is, but I want to be the person that fixes things. If you are the type tó o bá jẹ́ ẹni tó mọ òtítọ́ tó ń ṣe. If you know the truth and you walk with the truth, má wá ọ̀rẹ́ o. don't look for friends. Ọ̀tá ló máa ní. Mo ń sọ̀rọ̀ nípa ti màmá wípé èmi ò mọ̀ bẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n tí ẹni tó ní ayé àti ọ̀run sọ fún mi ni mò ń sọ wípé ẹni tí ayé ò rò wípé wọ́n lè dúró ni wọ́n ẹni ìkọ̀sílẹ̀ ni wọ́n ṣùgbọ́n ẹni tó ní iṣẹ́ ó wá gbé wọn dìde òun ni wíwo ní Isaiah nínú orí 1:15 yẹn sọ wípé níbi tí a ti kọ̀ wá sílẹ̀ tí a sì ti kórìíra wa ó bẹ̀rẹ̀ sí ọmọ ìgbà ilẹ̀ wa kọjá òun sọ wá ní òkú ayérayé. Hallelujah. Nítorí náà lónìí màmá kò só tí ẹ lè ṣe bí kí ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run.
ẹ máa dá ògo padà fún ẹni tó lògo. Ẹ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀. Bí mo bá ti kú, òyì Ọlọ́run ní kó padà. Òyì Ọlọ́run ní kó padà. Torí pé ọba láṣẹ ìwọ bàbá. Ìdòwú, Ìyárẹ́pò, ọmọ Jọládé, ọmọ Ọ̀fẹ́mádé. Àní tí mo bá ti kú, òyì Ọlọ́run ní kó padà. Èèyàn kan wò mí tí ó ní kí ló dé, òun á jẹ́ kú òun ẹgbẹ́ tẹ̀ ṣe. Ṣé bẹ́ẹ̀ ní táyé kẹpa lójó yìí? Ṣé bóun ló ń jó yìí? Ìgbà tí mo mark 70, tí mo ṣe 70, wọn ò mọ̀ pápúrò mi ló jókòó táwọn lórí tébù. Wọ́n wá ń sọ, máa kó ní ẹgbẹ́ ilé ẹgbẹ́ burúkú òṣù. Òun ló ń jẹ́ ó jó pẹ̀lú ìyàwó gọ́ọ̀nà ẹ̀ta ní kẹpa. Ṣé bá ní kẹpa? Ìyẹn wá ní òun tó àyà ti pa ọwọ́ wò ká ní owó ọ̀sán tó lò. Màmá, ògbó ẹ jẹ́ ká jókòó. Ẹ gbọ́ gbogbo ènìyàn tó wà nínú àgọ́ àjọ yìí. Ayé kì í kọjú sí ọmọ tí ò lógo. Ayé kì í bá ẹni tí ò lógo jà. Àwọn tó lógo láyé palẹ́kùn. Mo sọ lórúkọ ẹni láti jẹ́ Yoruba. Gbogbo àbáwáyé tá a ti gbà lọ́wọ́ ẹnìkan nínú àgọ́ àjọ yìí. Nítorí orí ọ̀fẹ́ òní ẹni tó láyé àti ọ̀run dá ògo yẹn padà. Torí náà ipò tó bá wà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé tó o bá wà nípò yẹn ó ṣeé ṣe kó o ti kọjá lọ. Nítorí náà tí Ọlọ́run rán mi sí àwa tá a wà lábẹ́ orí ọ̀fẹ́ yìí ni wípé ká fi ènìyàn sílẹ̀ according to Isaiah chapter 2 verse 18 to 22. Torí bí ọ̀pọ̀lọpọ̀ wa lénìí ènìyàn là ń sáré lé ó mú agbàgbé ìgbà tọ́lọ́run dé. Àwọn òrìṣà ni yóò sì parun pátápátá. Ẹ lọ sí 22. Ẹ sí mi lẹ́yìn ènìyàn. Ẹ fi ẹni tó wà nínú ìwà imú ẹ̀ nínú kí láti lè mọ èyí sí the person you are expecting to assist you. Àná ẹ̀ sì jọ sọ̀rọ̀. Pè mí lọ́la nígbà tí ọ̀la máa mú ti kú. Ọ̀pọ̀lọpọ̀ ló ní stroke when Funshaw Williams died because their hope, their trust and everything about life depend on him. Wípé kò sí ni ó máa di gómìnà ìlú Èkó. Yes. When the slot of second term ticket was gbà lọ́wọ́ Ambode àwọn kan kú torí pé gbogbo ìrònú àti ìrètí wọn nínú Ambode ló wà. Gbọ́ láti òní lọ Psalm 125 verse 1 verse 2 àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí olórí tí a kò lè sí nìdí bí kò ṣe pé tó lọ́lá bí ọ̀kẹ́ láti ìjẹ lọ́lọ́wọ́ká bẹ́ẹ̀ ló Olúwa ní àwọn èlò ẹ̀fẹ́ láti òní lọ fi ènìyàn sílẹ̀. Police officers, put your trust in God. The promotion you are expecting, no man can give you. If it has not been settled in the spiritual realm, it will not appear in the physical. Ohun gbogbo tó ṣẹlẹ̀, inú ẹ̀mí láti yanjú ẹ̀. Láti òní lọ, torí tí a wà lábẹ́ orí ọ̀fẹ́ yìí, ẹ jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wọn dájú nínú Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ènìyàn sílẹ̀. Brother Solando, you are there. Mama, ohun tí a sọ fún mi nígbà tá à ń lọ sílé Ifẹ̀ lọ́dún yẹn ni wípé kúndà mi ẹ má wọrí. A tún pàdé lọ́dọ̀ brother Ọlá ní Easter Sunday. Ẹ pe àwọn méjì kan ẹni ẹ mú ọmọkùnrin yìí mọ ẹni tó yẹ kó mọ̀ ẹni yóò máa mú mi mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ni mà. Wọ́n mú mi lọ. Lọ́jà mọ́.
bá ẹ̀tàn wá ní ọjọ́ tí akúniwúrà bàjẹ́ ọjọ́ bàbá kúni jíjẹ ní wọn bó bá ti fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé o lè má rí ayé ní o lè má rí nǹkan kan nínú ayé. 2 Corinthians orí pé àgọ́ yìí máa wó lọ́jọ́ kan 2 Corinthians chapter 5 verse 1 verse 2 verse 3 and verse 10 àgọ́ yìí máa wó lọ́jọ́ kan. Nítorí àwọn mọ̀ bí pé ilẹ̀ kọ́ ilé ni bí ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀ jókòó jókòó àwọn ní ilé ẹ̀kọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ilé tí a kò fọwọ́ ilé tí a kò fọwọ́ kọ́ ayérayé ni nínú àwọn àjọkọ̀ ohun tí lọ́yẹ̀ sọ ni wípé fún àwọn tá a ti sọnù nínú ayé fún àwọn tá a ti rò wípé ilé ayé ò ní ṣúmọ́ fún àwọn tí a pa ọmọ ọlọ́mọ lẹ́kùn jayé. Ẹ wo àwọn ọ̀dọ́ tó ń protest nísìnyí it is not because of that what is it called no Ọlọ́run máa dé sórílẹ̀-èdè yìí ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí bàbá Awólọ́wọ̀ ti sọ ó ní kò sẹ́ni tó máa jà fún wa àwa la máa jà fúnra wa sábà bíní àwọn SARS yẹn sábà bíní àwọn ènìyàn ti lóyún wọ́n fẹ́ bí a lot of things is happening. I have a friend that is a police officer. What the guy said was that those who are in position of authority are not the right people to be there. Look at all the forces in Nigeria. Àwọn wo ló dominate them? Àwọn wo ló wà bẹ́ẹ̀? Ṣáwọn tó yẹ kó wà bẹ́ẹ̀ ni? Ṣáwọn tó mọ̀ kankan ni? Go and look at it round. Ṣùgbọ́n ìrọ̀lẹ́ ayé ti dé màmá bàbá. Ẹ palẹ̀ mọ́ nítorí náà màmá. Ẹ kú ọdún. Ẹ kú ìlú. Ẹ ti ṣe tọdún ìlú lórúkọ Jésù ẹ máa ṣàmọ́dún. Ẹ máa ṣe 80. Ẹ máa ṣe 90. Ẹ máa ṣe 100. Ọlọ́run tó ti ń bá yín bọ̀ kò ní padà lẹ́yìn. Ó ti wá òkè pẹ́ tó láyé. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ ò ní mọ ìbànújẹ́. Àwọn táwọn bá wọn yọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó rí ọ̀fẹ́ ni. Àwọn kan fẹ́ débi tí wọn ò tí ì débi. Torí pé àwọn tó bá ti pè àwọn ló yàn àwọn tó yàn àwọn ló ṣe lóko. Bí ò bá ka ẹyẹ níbi kan kò ka ẹyẹ. Bí Ọlọ́run bá ka wáyé ní gbogbo tó bá ti ka wáyé. Ẹ jẹ́ ká máa dá ògo padà fún nítorí kó ka wáyé. Mo gbàdúrà lórúkọ Jésù ayọ̀ ò ní bàjẹ́ lọ́wọ́ wa. Àmín. Nígbà tí ìpè yóò wá dún. I'm preparing every day. Jesus Christ is coming. Ó máa dé nígbà tí ẹ̀dá ò retí ni. Kò wá wá mọ́ láti wá ṣe kí ni kò wá mọ́ láti tún wá sunkún fún ẹ̀ṣẹ̀ wa. Ó ń bọ̀ gẹ́gẹ́ bí onídàájọ́ ni. Nígbàkigbà tí yóò dé lórúkọ Jésù yóò bá wa dáadáa. Ẹni tó fọ Ọlọ́run bàbá. Orúkọ mi ni Brother Muyiwa Ọ̀dẹ́dínà, the youth chairman of C&S Unification Church of Nigeria, Lagos State Chapter. Mo jẹ́ alága fún gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ ní ìpínlẹ̀ Èkó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé màmá wa torí pé òní jẹ́ ọjọ́ ayọ̀ wọn. A gbàdúrà pé Sátánì ò ní ba ayọ̀ wọn jẹ́. Àmọ̀ràn wa fún gbogbo àwa ọ̀dọ́ tí à ń bọ̀ ní wípé ká má wá ohun tó ju agbára wa lọ nítorí pé àkókò Ọlọ́run lójú. Bí Ọlọ́run bá dé kò sí ẹni tó lè dá Ọlọ́run dúró. Fún màmá wa tí wọ́n ṣe ọjọ́ ìbí lórúkọ Jésù ẹ̀mí wọn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Èyí tí wọ́n ṣe lónìí kò ní jẹ́ àṣemọ́. Gbogbo àwa tí a dẹ̀ wá lórúkọ Jésù Kristi Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Ìbàjẹ́ takọ́lé ìwé ayọ̀ sí òkú. Ká má ṣe kábàámọ̀ nígbẹ̀yìn o. Ewu ṣe wáyé, ewu ṣe wáyé, jọ̀wọ́ wá ṣe wáyé, lórí ẹ̀kọ́ sí. Ewu ṣe wáyé, jọ̀wọ́ wá ṣe wáyé, lórí ẹ̀kọ́.
sọ fún yín pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ ó mú mi lọ sínú ilé tẹ̀ ṣe ń gbé. Ẹgbẹ́ mo tẹnu mọ́ ìgbẹ́kẹ̀tẹ̀ tó máa sọ ni. Màmá, ṣé tí n bá ní kẹ́ mú wọ́n mi ni ò wá ní sí ṣe lè fọlọ́run? Láti inú ilẹ̀. Ọ̀rọ̀ ẹ̀yẹ. Màmá ẹ̀kọ́ tẹ́wọ́ ọdún mélòó lẹ́yìn ṣe? Ṣé a lè rí èèyàn 78 tó lè bá yín fi 1,000 dúpẹ́ lọ́wọ́ lọ́dún ẹ̀kọ́ tẹ́wọ́ ọwọ́ yẹn kẹtẹ́ tí ọwọ́ yẹn kẹtẹ́. Sọ̀rọ̀ ibi tí. Ó ṣe mí dẹ́bi òun, ó pè mí ní ìpín tí kò jẹ́ tẹ́lẹ̀ lójì. Mi ò lálẹ́ wù, èmi ni àmì àṣẹ̀dá látọ̀run. Àdábẹ̀yìn mi ni ó fi níjọba, ó pé ó tó fi yọ̀ká. Ó wá ní ó tún ní ayé, òun ló bẹ́ẹ̀ wú àṣẹwé ìwádìí yìí. Àwúlò wù mí làbí, àyọ̀mọ́ ògbó ojú ìwé ni.
ẹni tẹ́mi mo pè wọ́n ẹ̀yin wí èmi sì gbọ́ mo ṣe ọlọ́run. ìwọ ló jẹ́ kí wáyé fún mi náà. Gbogbo pátápátá pẹ̀lú ìbá búrúburú lórí ìlú táwọn àdúrà olúwa tọwọ́tọwọ́. Àwọn ìṣẹ́jú wọn, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba rẹ̀ ìfẹ́ tí ká ṣe láyé ní wọ́n ti ṣe ní àwọn àyọ̀dẹ̀gbẹ̀ ayé láyé ìṣòro ìwà. Ìtẹ́lẹ̀ ìṣòro àwọn àti ìbẹ̀rẹ̀ ìgbà lọ́wọ́ ìrísí lórí ìjọba ìtìlẹ̀, agbára ìtìlẹ̀, owó ìtìlẹ̀. Orúkọ ti tèmi ní Brother Akíndélé Gbénga Ọláyẹmí. Mo jẹ́ gẹ́gẹ́ bí alága fún Unification Youth ní Ìfàkọ̀jayé Local Division. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé àwọn màmá wa. She has been a very good and wonderful mother to the youth and to everyone. Mo bẹ̀ gbogbo àwa ọ̀dọ́ ká emulate ìgbésí ayé àwọn màmá wa, ká níwà rẹ̀lẹ̀, ká níwà tẹríba, ká máa ṣe ohun gbogbo pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Kò kí ń ṣe ọgbọ́n orí wa ló ń gbé wa dé ipò gíga bí ó ń ṣe agbára àti ìmọ̀ Ọlọ́run. Mo dẹ̀gbà ládùúrà àwọn màmá tí wọ́n ṣe 78 ní ọdún yìí, ní ọdún tó ń bọ̀ wọ́n á ṣe 79, wọ́n á dàgbà, wọ́n á dògbó. Àwa tí a bá wọn yayọ̀ ọjọ́ ìbí lọ́jọ́ tòní, àwa náà máa dàgbà, a máa dògbó. It shall be well with every one of us to the glory of our Lord Jesus Christ. Thank you very much. Mi ni Bọ́lá Adékúnlé láti Unification Ìfàkọ̀jayé. Mo jẹ́ ọ̀kan lára àwọn ọ̀dọ́. Inú mi dùn fún ọjọ́ ìbí tí màmá wa ń ṣe lénìí. Ọ̀pọ̀lọpọ̀ ọdún náà máa ṣe láyé. Wọn ò ní mọ sàárè ọmọ o. Ìjọ Unification ò ní dàrú. Ẹgbẹ́ Kérúbù á máa tẹ̀síwájú. Wàhálà àti ìdààmú ò ní dé bá wa. Olúwa kó wà pẹ̀lú wa. Wọn ò ní mọ sàárè ọmọ o. Ọjọ́ ológo wọn ò ní dẹni tanù. Jésù Olúwa wa. Àmín. My name is Josephine Adeoyinmosili. I'm the General Secretary of King of Glory Church International CNS. I'm so glad to be here today to celebrate with our celebrant, our mommy, Idowu Phillips. Yes, I wish her the very best, and I pray that the glory upon our life will never go down, and the oil of salvation of our life will never go down in Jesus' name. Amen. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn yìí fún ìfẹ́ tí ẹ fi hàn sí màmá wa, our spiritual head, our spiritual mother. Orúkọ ohun tó lè pọ̀ ẹ̀yà mi lájẹ́ tí fún ẹ̀mọ́ kẹ́mi ìkàwé. The born of our time, Esther of our time, Kilarigbo of our time, ẹ̀dúgbẹ́ náà ní. Fún àgbo ẹgbọ́ ẹ̀rù màmá yìí bà mí o. Àkọ́bí màmá yìí àwọn ló ṣe birthday tiẹ̀ 15. Last born ìyẹn ṣe ní October 5. Ẹ lè believe pé ìràwọ̀ yẹn tó ń pè ní lẹ́kọ̀ọ́ yẹn àti akọ àti abo ni Ọlọ́run fi hàn níwájú ìta yìí fún wa. Ó jẹ́ kí n gbà orí pé gbogbo ẹ̀yin tí mò ń wò yìí ẹ̀sìn wọnú ògo tuntun lọ. Àdúgbò púpọ̀ lọ́wọ́ yìí o fún ìfẹ́ tí ẹ fi wò. Tàbá ti ẹ̀wò lákòókò dáwà yìí, owó tẹ̀ máa fi wọ mọ́tò láti ilé ẹ̀ lọ́wọ́ yìí. Ìyẹn àwọn àṣẹ wa lò nínú mọ́tò ẹ̀ tẹ̀ wọ́n gbogbo yẹn. Màmá fẹ́ pè mí láti pé ẹ̀ka síwájú àti alága ẹ má
àti ètè pọ̀ lẹ́dí. Lórúkọ Jésù gbọ́dọ̀ nǹkan ẹ̀yẹ yín abaniláyọ̀ jẹ́ kò ní baniláyọ̀ jẹ́. Ibi tó rò bẹ́ẹ̀ lèdè ẹtí débẹ̀ ti ṣe rere. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin ikọ̀ ìrìndú ẹ máa sọ owó mi. Hallelujah. Amen. Ilé aláyọ̀lá yóò gbé. Màmá tó jókòó yìí, màmá Ramani, lórúkọ Jésù, àwọn náà ní sweetheart mi, lórúkọ Jésù kò ní payé mà. Fúnpẹ́ tó gbọ́ ẹjẹ́ ká kọ́ ẹ má lo ẹ fún wọn o, ó lè má lo fún wọn torí àwọn ni o, ó lè ní fẹ́mi ìṣe ni. Ibi tẹ́ bẹ̀rẹ̀ jòkó, bàbá tẹ́ kí wọ́n. Ibi tẹ́ bẹ̀rẹ̀ rìn wọ́n, Jésù tẹ́ kí wọ́n sáré. Ibi tẹ́ bẹ̀rẹ̀ sáré, bàbá tẹ́ kí wọ́n fún. Lọ́wọ́ agbára rẹ̀, lọ́wọ́ agbára rẹ̀, ibi tẹ́ bẹ̀rẹ̀ jòkó, bàbá tẹ́ kí wọ́n fún. Ibi tẹ́ bẹ̀rẹ̀ rìn, Jésù tẹ́ kí wọ́n sáré. Ibi tẹ́ bẹ̀rẹ̀ sáré, bàbá tẹ́ kí wọ́n fún. Lọ́wọ́ agbára rẹ̀, wọ́n tẹ̀lé. Ibi tẹ́ bẹ̀rẹ̀ jòkó, bàbá tẹ́ kí wọ́n rìn. Ibi tẹ́ bẹ̀rẹ̀ rìn, Olúwa, bàbá tẹ́ kí wọ́n sáré. Ibi tẹ́ bẹ̀rẹ̀ sáré, bàbá tẹ́ kí wọ́n fún. Ibi tẹ́ bẹ̀rẹ̀ jòkó, bàbá tẹ́ kí wọ́n rìn. Ibi tẹ́ bẹ̀rẹ̀ rìn, Olúwa, bàbá tẹ́ kí wọ́n sáré. Ibi tẹ́ bẹ̀rẹ̀ sáré, bàbá tẹ́ kí wọ́n fún. Bàbá mọ iye lẹ́kọ̀ọ́ ní lásán, wàá kọ́ fún ara rẹ̀ pé ibi tẹ́ bẹ̀rẹ̀ jòkó, bàbá tẹ́ kí wọ́n rìn. Olúwa, ibi tẹ́ bẹ̀rẹ̀ rìn, Olúwa, bàbá tẹ́ kí wọ́n sáré. Ibi tẹ́ bẹ̀rẹ̀ sáré, bàbá tẹ́ kí wọ́n fún. Lórúkọ Jésù orí ọ̀fẹ́ lónìí kò máa bọ̀ ọ́. Aṣọ ọdún àṣẹ mi. Ọlọ́run kẹ́rù òṣèré àbùkù dì wá mú. Ọlọ́run pé Mósè mọ́lẹ́ kó gbé wa. Kojú kó má ṣe tì wá. Bá a ṣe ń lọ sínú ayé, a ò ní kú sínú ayé. Ọfà ayé ọ̀fọ̀ta kò ní bà wá. Àwọn abínú ẹni kò ní rí wa mú. Lẹ́kọ̀ọ́ ta fi màmá wọ lórí ire ọlọ́jọ́ òní lé ọlọ́wọ́ ọlọ́jọ́ bí. Mọ́mì lórúkọ Jésù a ò ní wá yín tì. Láàárín àwọn ọmọ ológo a ò ní wá yín tì. Bí àwa náà tínú wá ń dùn sí yín láti wà ní ẹgbẹ́ lọ́tún níta pè ní màmá ọlọ́run péré ẹ̀ lórúkọ onímìnira ọlọ́run Ábúráhámù, ọlọ́run Ísáàkì àti ọlọ́run Jákọ́bù pé kó péré ẹ̀ ní ọlọ́run Júdásì, ọlọ́run Ísírẹ́lì torí pé màmá yìí dá wọ́n dẹ̀ ṣàṣeyọrí ìdára náà ṣe ń di orúkọ wọn. Lórúkọ Jésù ìwọ tó rí àmì ṣe ìwọ náà lórúkọ gidi lọ́wọ́. Orúkọ rẹ̀ ò ní bàjẹ́, yóò sì dára fún wa. Màmá olúwa yóò dì yín mú. Ìjọ ìlú máa ṣe rere. Wo lè débọ̀ orúkọ dì ọ́ mú. Nígbà yóò ní ká ọ. Gbogbo àwọn àgbàgbà lórí òkè yìí kò ní pa ẹnì kan. Ní abá tí máa fojú kọ́ra, àyíká yóò fojú báyìí. Ní orúkọ àtàgbára Jésù Kristi, Olúwa tó ní bàtà wá. Hallelujah. Hallelujah. Yeah.
ti jẹ́ ẹgbẹ̀rún ọdún tó yíyọ àwọn